ever never mo ò ní gbé. Last week àwọn ọlọ́wà kó oúnjẹ tó wà nílé mi o wọ́n kó gbogbo oúnjẹ àyùbá tó yẹ kó oúnjẹ tán lọ́dọ̀ tẹ̀lé wọn èrò kọlù yẹn sí nínú kó máa béèrè owó ọ̀ kó máa béèrè oúnjẹ. Wọ́n náà dẹ̀ wá ta yóò dẹ̀ ní wọ́n ti fẹ́ fún yàn nínú dẹ̀ ní oúnjẹ náà. Wọ́n máa kó oúnjẹ tó wà níbẹ̀ last week kò sí oúnjẹ ń débi tèmi náà mọ̀ káyé wọn ni mo wà ní. Nígbà àwọn èèyàn wo lélẹ̀ mo ò ní gbé never corona time èèyàn gbé call anyhow ṣé wọ́n máa gbé call kó lọ tó ṣe mówó wá kó lọ tó ṣe mú oúnjẹ wá. Hello? 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 Hello, daddy, hello? Hello, daddy, hello? Hello? Daddy, hello? Daddy? Ṣé ń gbọ́ mi? Owó ìdámẹ́wàá mu ni mo fẹ́ san o. Bọ́dà Kúnlé kọ́ nìyẹn. Rárá. Bọ́dà Fatai kò tẹ̀ sí wàhálà kò ní kí n morúkọ yín. Ẹ fẹ́ san owó ìdámẹ́wàá. Ajẹ́pẹ́ tí ẹ ń gbọ́ mi tẹ́lẹ̀ tí mo ń ṣe ẹ̀ló mo fẹ́ ṣe ẹ̀ló tẹ́ mẹ́fà sí méje ẹ̀dá. Orí bẹ́ẹ̀ ṣé mo ò gbọ́ tẹ́lẹ̀ ní ìgbà tẹ́lẹ̀ sọ pé ẹ̀ló mo ò gbọ́. Mo ò network ni. Bọ́ tó bá pé owó yẹn lẹ fẹ́ san ni. Ẹ má bínú ẹ jẹ́ kí n fún yín ní àkáǹtì mi. Máa ń lo UBA máa ń lo First Bank náà. Dádì kò ní ìdìmọ́ máa lọ san owó ìdámẹ́wàá yẹn síbi mi ẹ̀ máa wọrí mọ́. ẹ má mọ owó ìdámẹ́wàá sí ṣọ́ọ̀ṣì mi. ẹ tiẹ̀ ń gbọ́ mi tẹ́lẹ̀ tí mo ń ṣe ẹ̀ló mo fẹ́. tẹ́lẹ̀ ni má mú lọ sí ṣọ́ọ̀ṣì mi owó ìdámẹ́wàá nígbà kòrò ókè mò ń bọ̀ sí màá wá gbà fúnra mi. ẹ má wọrí máa lọ san síbi mi máa lọ san síbi mi ẹ má wọrí dádì. hello àbí má hàn hello.